Àwọn jàǹdùkú ya wọ ọ́fíìsì Àmọ̀tẹ́kùn lọ́sùn wọ́n sì jí ìbọn wọn gbé sálọ. Àwọn jàǹdùkú agbébọn ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awo ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdíje bọ́ọ̀lù la mọ̀ gbọ́ pé ó máa fa àríyànjiyàn láàrin àwọn ọkùnrin méjì nílùú Awo ní alẹ́ ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 yìí, nígbà tó di alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 24 oṣù kẹta, ìní ọ̀kan lára wọn ìmọ̀ ló má dènà dé ẹnìkejì pẹ̀lú àwọn jàǹdùkú. Gẹ́gẹ́ bí alukoro àjọ Àmọ̀tẹ́kùn lọ́sùn Yusuf Ìdòwú gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta, wọ́n dáwọ́ jọ lu ọkùnrin náà pẹ̀lú igi, àdá àtàwọn nǹkan ìjà mìíràn. Bí ó ṣe jàjàbọ́, ìmọ̀ ló mà sáré wọ inú ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn lọ fún ààbò ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n ṣe ni àwọn jàǹdùkú náà ni wọ́n padà wá sí ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn, wọ́n sì ya bo àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n bá ní ọ́fíìsì náà, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lù wọ́n lálùbami. A gbọ́ wípé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́, bẹ́ẹ̀ sì ni wọ́n mà tó gbé ìbọn àwọn Àmọ̀tẹ́kùn sá lọ. Ọ̀gbẹ́ni Ìdòwú sọ síwájú sí pé lẹ́yìn gbogbo wàhálà tí wọ́n fà, ọwọ́ Àmọ̀tẹ́kùn padà tẹ 5 lára àwọn jàǹdùkú ọ̀hún. Àwọn Àmọ̀tẹ́kùn wọ́n sì ti fà wọ́n lé àwọn ọlọ́pàá ìlú Awo lọ́wọ́ fún ìjìyà tó tọ́ àti tó yẹ ní abẹ́ òfin. Alukoro ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ó ní ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ báyìí láti ṣàwárí àwọn ìbọn tí àwọn jàǹdùkú ọ̀hún tí wọ́n mọ̀ gbé sá lọ. Bákan náà ni ó wá rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípa bí ó ṣe tẹ àwọn jàǹdùkú tí wọ́n jí ìbọn Àmọ̀tẹ́kùn gbé lọ. Abíọ́dún Ọ̀jẹ́lábí, ẹni tó jẹ́ alukoro fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, ó máa ṣàlàyé pé ìròyìn náà rèé ó ti dé etígbọ̀ àwọn táwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Abíọ́dún ní ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti dá àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ sí ìlú Awo àti agbègbè rẹ̀ báyìí láti lè rí òkodoro ọ̀rọ̀ náà, ṣùgbọ́n títí di àsìkò tí wọ́n fi ń kóró yìí jọ, ọ́fíìsì àjọ Àmọ̀tẹ́kùn tó wà nílùú Awo ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì rí ìbọn tí àwọn jàǹdùkú tí wọ́n ya bò wọ́n ní ọ́fíìsì tí wọ́n má gbà tí wọ́n sì gbé sá lọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run bá dé yóò gbàdúrà èmi àti yín, àmín.